Aláròyé máa wí o. èyí nìdí tí mo ṣe fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. El-Rufai, ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC, Alhaji Nasiru El-Rufai, ti sọ ìdí pàtàkì tó ṣe fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Ó ní ẹgbẹ́ òṣèlú náà ti kùnà láti tẹ̀lé ìlànà tí àwọn ṣe dá ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn. Ọjọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kẹfà ọdún yìí ni Alhaji El-Rufai sọ̀rọ̀ náà dímọ̀ lórí ẹ̀rọ ayélujára ẹ̀. Ó ṣàlàyé pé lẹ́yìn tóun ṣèpàdé bòńkẹ́lẹ́ láàrin àwọn gbajúmọ̀ olóṣèlú gbogbo, òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC o, òun sì ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP láti lè jẹ́ kí èròǹgbà òun nídìí òṣèlú lè wá sí ìmúṣẹ láìpẹ́ ọjọ́. Ó ní tẹ́lẹ̀ mo rò pé wọn kò ní kúrò ní ìlànà gidi tá a fi dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ni, ṣùgbọ́n àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ yìí ti fi hàn gbangba pé nǹkan ti dàrú nínú ẹgbẹ́ náà. Láti nǹkan bí ọdún méjì sẹ́yìn báyìí ní nǹkan kò ti lọ déédé mọ́, pàápàá jùlọ lásìkò ìbò gbogbogbò tó wáyé lọ́dún 2015, 2019 àti 2023. Àwọn tí agbára wà lọ́wọ́ wọn ń ṣe agbára náà lò lórí àwọn ọmọ ẹgbẹ́ yòókù. Wọn kò fààyè gba àwọn ọmọ ẹgbẹ́ yòókù láti lẹ́nu lọ́rọ̀. Ìwọ̀nba àwọn kan ló ń dá ṣèjọba nínú ẹgbẹ́ APC. Fún ìdí èyí, mi ò rò pé mo lè wà nínú ẹgbẹ́ náà mọ́ o. Alhaji El-Rufai ní ẹgbẹ́ gidi, ẹgbẹ́ alálùbáríkà ní ẹgbẹ́ òṣèlú SDP tó ń ṣẹ̀ṣẹ̀ wọ̀ báyìí nítorí pé ìjọba àwa ara wa ló jẹ wọ́n lógún jùlọ. Ó ní mo ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP, ẹgbẹ́ òṣèlú tí mo nígbàgbọ́ nínú ẹ̀ pé wọ́n máa lè gbé orílẹ̀-èdè yìí dé ibùté ayọ̀ ní ẹgbẹ́ náà. Akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú SDP, Dókítà Olú Agúnlóyè, ti fi ìdùnnú ẹ̀ àti ti àwọn ẹgbẹ́ òṣèlú rẹ̀ hàn bí ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ APC, ìyẹn Alhaji El-Rufai, ṣe ti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú wọn. Ó ní El-Rufai darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn kí èròǹgbà rẹ̀ lè wá sí ìmúṣẹ lọ́dún 2027 àti pé ìgbélárugẹ ńlá tí kò láfiwé ní ìgbésẹ̀ tí El-Rufai gbé náà yóò mú bá ẹgbẹ́ òṣèlú àwọn SDP lásìkò ìbò gbogbogbò lọ́dún 2027 tó ń bọ̀ lọ́nà náà. Agúnlóyè sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá wọn sọ̀rọ̀ nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹta ọdún yìí. Ó ní bí Alhaji El-Rufai ṣe wá darapọ̀ mọ́ ẹgbẹ́ SDP ti fi hàn gbangba pé ẹgbẹ́ náà kò ní lè ṣe é fọwọ́rọ́ sẹ́yìn lásìkò ìbò tó ń bọ̀. Ó sì dájú sáká pé àwọn táwọn jẹ́ ẹgbẹ́ alátakò máa jọ wà, àwọn á sì wàá kò pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú APC àtàwọn ẹgbẹ́ míì gbogbo ni. Ó ní kò sẹ́ni tí kò mọ̀ pé ògbóǹtarìgì olóṣèlú ní El-Rufai jẹ́ lórílẹ̀‐èdè yìí. Ó ti jẹ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀, ó sì ti fìgbà kan jẹ mínísítà lórílẹ̀‐èdè yìí lásìkò ìjọba olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Bẹ́ẹ̀ ipa rẹ̀ nínú ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC kò kéré rárá. Òdú ni nínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀‐èdè yìí, kì í ṣe àìmọ̀ olóko. Bó ṣe wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa yìí tí búyì gidi kùn, tìfẹ́ àti ọ̀yàyà la fi gbà sínú ẹgbẹ́ òṣèlú wa, kì í ṣe pé akàngbá lásán. Ohun tó mú bọ̀ wá sínú ẹgbẹ́ wa ṣe pàtàkì gidi. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, ọjọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kẹta ọdún yìí ni El-Rufai sọ̀rọ̀ náà dímọ̀ lórí ẹ̀rọ ayélujára pé òun ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ nítorí àwọn ìdí pàtàkì kan. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.